gbọ́ kí ló fa gbàgbós aáwọ̀ abẹ́nú tó ń lọ nínú ikọ̀ àmọ̀tẹ́kùn londo tí àwọn òṣìṣẹ́ mẹ́ta kan ṣe ń fi ẹ̀sùn àṣìlò ipò kan adarí àjọ náà. Mi ò mọ ohun tí mo ṣe tí ìjọba Amẹ́ríkà fi gbẹ́sẹ̀ lé ìwé ìrìnnà mi, ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ó mà ṣe o, èèyàn kan kú, ọ̀pọ̀ èèyàn míì farapa nínú ìjàmbá ọkọ̀ ńlá tirẹ́là tó wáyé lóríta Takí l'Ógbómọ̀ṣọ́. Àjọ ẹ̀ṣọ́ ẹni làbò ìlú Civil Defence náwó gan àwọn ayédèrú ẹ̀ṣọ́ aláàbò 5 nípínlẹ̀ Anambra. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS náwó gan arákùnrin kan tó ń pè fún ìdìtẹ̀gbàjọba ológun tako ìjọba tiwantiwa nílẹ̀ wa Nàìjíríà. Inú ẹ̀sìn Islam la bí mi sí o, àmọ́ ìṣẹ̀lẹ̀ kan ló dé sí mi tí mo ṣe bẹ̀rẹ̀ sí ru igbá Ọbàtálá kiri. Ọmọbìnrin Àyìnlá Ọmọwúrà tó kú lọ́jọ́sí ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ẹ gbọ́ kí ló fa gbàgbós aáwọ̀ abẹ́nú tó ń lọ nínú ikọ̀ àmọ̀tẹ́kùn londo tí àwọn òṣìṣẹ́ mẹ́ta kan ṣe ń fi ẹ̀sùn àṣìlò ipò kan adarí àjọ náà. Lọ́wọ́ báyìí ẹnu ti bẹ̀rẹ̀ sí ní kun àjọ elétò ààbò àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo lẹ́yìn tí wọ́n jáwé ẹ lọ gbélé yín fún 3 nínú àwọn òṣìṣẹ́ àjọ náà. Àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ẹ̀ka ìpínlẹ̀ Ondo yìí ló ti ń ṣe àṣeyọrí fún ọ̀pọ̀ ọdún fún bí ọwọ́ wọn ṣe ń tẹ àwọn afurasí ajínigbé, alọ́kólóhunkígbe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ẹnu bẹ̀rẹ̀ sí ní kun àjọ náà lórí ayélujára lẹ́yìn tí àwọn òṣìṣẹ́ rẹ̀ kan béèrè ẹ̀tọ́ wọn, èyí tí wọ́n ní àjọ náà fi ń dùn wọ́n. Nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ní fàákájà bẹ̀rẹ̀ láàrin àjọ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo àti àwọn òṣìṣẹ́ rẹ̀ 3 kan tí wọ́n fi ẹ̀sùn àṣìlò ipò kan adarí wọn, alàgbà Adétúnjí Adélẹ́yẹ. Àwọn èèyàn náà ní àmọ̀tẹ́kùn kò fún àwọn ní ìwé ìgbanisíṣẹ́ láti ìgbà tí wọ́n ti gba àwọn òṣìṣẹ́ láti oṣù kẹjọ ọdún 2020, èyí tó ń túmọ̀ sí pé àwọn kò lẹ́tọ̀ọ́ sí àwọn àjẹmọ́nú kan láti ọ̀dọ̀ ìjọba. Yàtọ̀ sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí, wọ́n tún sọ àwọn ọ̀rọ̀ míì tí wọ́n sì tún fi àwọn ẹ̀sùn ọlọ́kùn-ò-jọ̀kan kan àjọ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo. Àwọn òṣìṣẹ́ ikọ̀ àjọ àmọ̀tẹ́kùn tí ọ̀rọ̀ náà kàn ní Abu Taiwo, Akínsípẹ̀ Victor àti Ekujumi Julius. Wàyí o, ìyàwó ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ àmọ̀tẹ́kùn náà ti jáde ṣe ìfẹ̀hónúhàn nílùú Àkúrẹ́ nínú èyí tó ti ké sí ìjọba láti bá òun wá ọkọ òun tó di àwátì. Obìnrin ọ̀hún ni wọ́n ní ó jẹ́ ìyàwó Victor Tèmítọ́pẹ́ Akínsípẹ̀. Obìnrin náà ló jọ bíi pé oyún wà nínú rẹ̀ ló jáde sí gbangba lóhun nìkan fẹ̀hónúhàn lójú ọ̀nà Olóbìrípo Shoprite tó wà nílùú Àkúrẹ́. Ọ̀nà náà ló lọ sí ọ́fíìsì gómìnà àti olú ọ́fíìsì àjọ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní ọkọ òun kúrò nílé lẹ́yìn tó gba ìpè láti ọ́fíìsì ikọ̀ àmọ̀tẹ́kùn pé kó wá fún ìpàdé àlàáfíà lẹ́yìn ìgbọ́nmi sí omi òtó tó wáyé láàrin òun àtàwọn aláṣẹ àmọ̀tẹ́kùn, ṣùgbọ́n láti àkókò náà ni ọkùnrin ọ̀hún ti di àwátì. Lórí ìròyìn yìí kan náà ni agbẹjọ́rò kan Tọ́pẹ́ Témókùn kọ̀wé sí ìjọba ìpínlẹ̀ Ondo lórí ẹ̀sùn pé àwọn adarí àmọ̀tẹ́kùn fẹ́ gbẹ̀mí àwọn èèyàn 3 náà tí wọ́n pè ní ọmọ àjọ náà. Nínú lẹ́tà tí Témókùn kọ sí gómìnà Lucky Ayédàtiwà lọ́jọ́ 27 oṣù kẹwàá ọdún 2025 yìí, ó ní ẹ̀tọ́ àwọn èèyàn náà ni wọ́n béèrè lọ́wọ́ ìjọba, àmọ́ àwọn adarí àmọ̀tẹ́kùn lépa ẹ̀mí wọn. Gẹ́gẹ́ bó ṣe sọ, Akínsípẹ̀ Victor Tèmítọ́pẹ́, Ekujumi Julius àti Abu Taiwo ti na pápá bora báyìí lẹ́yìn tí àwọn kan tí wọ́n gbàgbọ́ pé Adélẹ́yẹ bẹ̀ lọ́wẹ̀ ń fi ìbọn lé wọn kiri ìgboro lẹ́yìn tí wọ́n fi ẹ̀dùn ọkàn wọn hàn pé àjọ náà fìyà abẹ́nú jẹ àwọn. Amòfin náà ló wá ké sí gómìnà Ayédàtiwà pé kó rí dájú pé nǹkan kan kò ṣẹlẹ̀ sí àwọn èèyàn náà, bẹ́ẹ̀ ni èèrà kankan kò rìn wọ́n. Wàyí o, adarí àjọ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo alàgbà Adétúnjí Adélẹ́yẹ ti wá kéde àwọn èèyàn náà gẹ́gẹ́ bí àfúrásì tí wọ́n ń wá. Adélẹ́yẹ ní èrèdí ìgbésẹ̀ jíjáwé lọ gbélé ẹ̀ fún àwọn èèyàn náà kò sẹ́yìn bí wọ́n ṣe ń ba orúkọ àjọ náà jẹ́ lórí ayélujára. Ó ní ó yẹ kí gbogbo ayé ó mọ̀ pé tí àwọn èèyàn náà kò bá ṣẹ̀ sí òfin àjọ àwọn, wọn kò ní jáwé gbélé rẹ̀ fún wọn. Ó ní kò sí ẹnikẹ́ni tó lè máa ba orúkọ àjọ àmọ̀tẹ́kùn jẹ́ lórí ayélujára bí kò ṣe láti ọwọ́ àwọn èèyàn náà
tó ń dá iṣẹ́ ara wọn jẹ. Adélẹ́yẹ ṣe àtẹnumọ́ rẹ̀ pé àwọn ti kéde pé à ń wá àwọn òṣìṣẹ́ àjọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà. Ó ní torí àwọn kọ̀ láti jẹ́ kí wọ́n fa àjọ náà wọnú awuyewuye. Ó ní ohun tó dá àjọ náà lójú ni pé iṣẹ́ ara wọn ni wọ́n ń jẹ. Digbí ní ikọ̀ Àmọ̀tẹ́kùn dúró, kò sí aáwọ̀ tàbí awuyewuye kankan nínú àjọ náà. Ó ní ìwà tí àwọn òṣìṣẹ́ àjọ náà tẹ́lẹ̀ rí ọ̀hún hù kò tú irun kankan lára àwọn adarí ikọ̀ náà, kò sì jẹ́ kí ìwà tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún hù yìí kó sí ojú àwọn kúrò lórí iṣẹ́ tí àwọn náà ṣe. Mi ò mọ ohun tí mo ṣe tí ìjọba Amẹ́ríkà fi gbẹ́sẹ̀ lé ìwé ìrìnnà mi. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Gbajúmọ̀ àgbà òǹkọ̀wé ni Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká kéde pé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ti gbẹ́sẹ̀ lé ìwé ìrìnnà òun sí orílẹ̀-èdè náà, èyí tí a mọ̀ sí físà. Ṣóyínká tó ní òun kò lè wọ Amẹ́ríkà lásìkò yìí kéde ọ̀rọ̀ náà lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 28 oṣù kẹwàá ọdún 2025 yìí níbi ìpàdé oníròyìn tó wáyé nílùú Èkó. Ọ̀jọ̀gbọ́n Ṣóyínká sọ pé òun kò tiẹ̀ mọ ìdí tí orílẹ̀-èdè Amẹ́ríkà fi fòfin de òun láti má lè wọ ìlú náà. Ó lóun kò rántí pé òun ṣẹ̀ wọ́n lẹ́sẹ̀ kankan. Ó ní ó yẹ kí òun pe ìpàdé yìí káwọn èèyàn tó wà l'Amẹ́ríkà tí wọ́n ń retí òun fún ètò kan tàbí ìkejì lè mọ̀ kí wọ́n má sì fi àkókò wọn ṣòfò. Gẹ́gẹ́ bí àgbà òǹkọ̀wé yìí ṣe tẹ̀síwájú nínú àlàyé rẹ̀, ó ní ọ́fíìsì tó ń rí sí ìwọlé sí Amẹ́ríkà kọ̀wé sóhun lọ́jọ́ 23 oṣù kẹwàá yìí. Nínú ìwé náà ló ní wọ́n ti ṣàlàyé pé ọ̀gá àgbà tó ń rí sí wíwọlé sí Amẹ́ríkà láti Èkó gẹ́gẹ́ bí àṣẹ ẹ̀ka tó ń pàṣẹ ìwọlé sí orílẹ̀-èdè náà. Ẹ̀ka NIV ní Ṣóyínká sọ pé ó kọ lẹ́tà náà. Wọlé Ṣóyínká ní òun kò hùwà tó tàbùkù orílẹ̀-èdè Amẹ́ríkà rí, wọn kò dájọ́ fóun rí, òun kò sì lu òfin wọn níbì kankan rí kí wọ́n tó fòfin de òun báyìí. Agbọ̀ndàn físà B1 B2 ní Ṣóyínká ń lò, èyí tó wà fún àwọn arìnrìn-àjò kan tó kàn wọlé fún ìgbà díẹ̀ tí wọn yóò sì padà sí ibi tí wọ́n ti wá. Ọ̀jọ̀gbọ́n Ṣóyínká sọ pé òun kò tiẹ̀ kọ́kọ́ ka lẹ́tà náà kún nígbà tó dé. Ó ní òun rò pé àwọn oníjìbìtì ni wọ́n fi orúkọ òun dá àrà tó wù wọ́n, ṣùgbọ́n nígbà tóun rí i pé Amẹ́ríkà ló ti wá lóòótọ́, ó ní ohun tó ṣokùnfà rẹ̀ kò tí ì yé òun. Ó mà ṣe o, èèyàn kan kú, ọ̀pọ̀ èèyàn míì farapa nínú ìjàmbá ọkọ̀ ńlá tirẹ́là tó wáyé lóríta Àtàkì l'Ógbómọ̀ṣọ́. A ò ní rìn lọ́jọ́ tẹ́bi ń pa ọ̀nà. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ńlá tirẹ́là wáyé lálẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday lóríta Àtàkì l'Ógbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́, níbi tí èèyàn kan ti pàdánù ẹ̀mí rẹ̀ tí ọ̀pọ̀ àwọn èèyàn míì sì farapa. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà bà àwọn ọkọ̀ àti ṣọ́ọ̀bù ilé ìtajà tó súnmọ́ ìtòsí rẹ̀ jẹ́ kọjá sísọ. Ó sì tún ń ṣokùnfà súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lójú pópó. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá burúkú náà ló ṣẹlẹ̀ ní déédéé aago 6:00 ìrọ̀lẹ́. Gẹ́gẹ́ bí ohun tí àwọn oṣojú mi kò rò wí, ọkọ̀ ńlá náà ló sọ ìjánu bírèkì rẹ̀ nù látàrí bírèkì tó daṣẹ́ sílẹ̀ tó sì yíwọ́ kúrò lójú ọ̀nà rẹ̀ tó sì mórí wọnú ilé ìtajà Àkànní bookshop. Lákòókò náà lọkọ̀ ńlá ọ̀hún kọlu ọkọ̀ ńlá míì àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Corolla tó ní nọ́mbà ìdánimọ̀ KNH 853 SB. Báwọn ọkọ̀ ńlá ọ̀hún ṣe kọlura wọn ló mú kí ọkọ̀ ńlá kejì tún lọ kọlu àwọn ṣọ́ọ̀bù ilé ìtajà tó wà níwájú Ògbómọ̀ṣọ́ post office. Ó sojú mi kòró kan tórúkọ rẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni Òjó Táíwò sọ fáwọn akọ̀ròyìn pé èèyàn kan kú níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà nígbà tí ọ̀pọ̀ àwọn èèyàn míì sì farapa yànnàyànnà. Àwọn olùfarakásá náà tó farapa ọ̀hún ló jẹ́ gbígbé lọ gba ilé ìwòsàn tó súnmọ́ ìtòsí fún ìtọ́jú. Ọ̀gbẹ́ni Táíwò kọ̀mínú pé kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ burúkú náà yóò wáyé lóríta Àtàkì l'Ógbómọ̀ṣọ́. Àwọn olùgbé ìlú Ògbómọ̀ṣọ́ rọ ìjọba láti wá ojútùú ọ̀nà àbáyọ sí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó ń wáyé lemọ́lemọ́ lágbègbè náà. A ó rántí pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá burúkú kan náà wáyé lọ́jọ́ Ajé Monday lójú ọ̀nà márosẹ̀ Àlàó Akálà lágbègbè Randa nílùú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́, níbi tí awakọ̀ kan ti ń sáré àsápajúdé tó ti kọlu àwọn obìnrin àgbàlagbà méjì tó sì ṣokùnfà ikú òjijì. Àjọ ẹ̀ṣọ́ ẹni làbò ìlú Civil Defence náwó gan àwọn ayédèrú ẹ̀ṣọ́ aláàbò 5 nípínlẹ̀ Anambra. Àjọ
ẹ̀ṣọ́ ẹni làbò ìlú civil defence ẹ̀ka ti ìpínlẹ̀ Anambra fi gbòòrò òfin gbé àwọn afurasí ayédèrú ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò aládàáni 5 tí wọ́n sì rí ìbọn gbà padà lákòókò iṣẹ́ ìréde nílùú Ọ̀kà. Ọ̀gá àgbà àjọ civil defence Mákù Ọlátúndé jẹ́ kó di mímọ̀ lọ́jọ́rú Wednesday nígbà tí wọ́n ń fojú àwọn afurasí náà hàn dé lólú iléeṣẹ́ àjọ ẹ̀ṣọ́ ẹni làbò ìlú nílùú Ọ̀kà. Ọlátúndé sọ wípé iṣẹ́ ìréde tó jẹ́ gígùn lé káàkiri ọ̀pọ̀ ilé ìtura àtàwọn ilé ìtajà nílùú Ọ̀kà lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 28 oṣù kẹwàá ọdún yìí ní dédé aago 11 òwúrọ̀ nípasẹ̀ ìtọpinpin ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn tó sọ nípa àwọn èèyàn kan tó kó sínú aṣọ tó jọmọ́ ti aṣọ elétò ààbò tí wọ́n ní ó ṣeéṣe kó jẹ́ pé àwọn olóṣèlú ló gbà wọ́n nípa lílò wọ́n láti dá rúgúdù wàhálà sílẹ̀ lákòókò ètò ìdìbò. Orúkọ àwọn afurasí náà nìwọ̀nyí: Nneka Ekene ẹni ọdún 43 43 years, Peter Dituj ẹni ọdún 28 28 years, Sunday Akpan Idion ẹni ọdún 55 45 years, Enemo Ifeanyi Chukwu ẹni ọdún 26 26 years àti Francis Ugochukwu Nwosu ẹni ọdún 28 28 years. Ọlátúndé ṣàlàyé pé iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò aládàáni Private Guard Companies Department tó ní èròǹgbà nípa gbígbógun ti àwọn ọ̀daràn, àwọn ọmọ ìsọta àti láti dènà ìdúnkòokò ètò ààbò tó mẹ́hẹ, níní àwọn ohun ìjagun ìbọn níkàáwọ́ àti àwọn ìpalára ìgbójú agansíni tó lè fẹ́ yẹpẹrẹ ètò ìdìbò àlàáfíà. Ó tẹ̀síwájú ó ní àwọn ní ìfarajìn láti pèsè agbègbè tó ní ààbò fún ètò ìdìbò gómìnà tó ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n èyí tó máa wáyé lọ́jọ́ 8 oṣù kọkànlá ọdún 2025. Ó ní àwọn yóò tẹ̀síwájú láti ṣiṣẹ́ takuntakun láì káàárẹ̀ lójúnà láti rí dájú pé ètò ààbò gbópọn sí nípínlẹ̀ Anambra. Ọ̀gá àgbà àjọ ẹ̀ṣọ́ ẹni làbò ìlú tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé àjọ ẹ̀ṣọ́ ẹni làbò ìlú civil defence kò ní fààyè gba ète àyínnìke àwọn ẹgbẹ́ kan tó ń díbọ́n láti jẹ́ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò aládàáni ní èròǹgbà láti da ètò ìdìbò rú. Ó sọ wípé iléeṣẹ́ àjọ civil defence pẹ̀lú àjọṣepọ̀ àwọn àjọ elétò ààbò yòókù yóò gbé ìgbésẹ̀ tó yẹ ní ìlànà à ń tẹ̀lé lójúnà láti dojú ìjà kọ àwọn ìwà burúkú tó fẹ́ da omi àlàáfíà ìpínlẹ̀ rú. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn afurasí náà tó jẹ́ fífi gbòòrò òfin gbé tí ń kojú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọn yóò sì taari wọn lọ ilé ẹjọ́ lẹ́yìn tí iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ bá parí. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS náwó gan arákùnrin kan tó ń pè fún ìdìtẹ̀gbàjọba ológun tako ìjọba tiwantiwa nílẹ̀ wa Nàìjíríà. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tọpinpin lọ sí agbègbè Òyìgbò nílùú Port Harcourt nípínlẹ̀ Rivers níbi tí wọ́n ti náwó gan Innocent Chukwuma ẹni tó ṣàmúlò ojú òpó ayélujára rẹ̀ láti ṣe ìpolongo káwọn ológun dìtẹ̀gbìmọ̀pọ̀ gbàjọba kúrò lọ́wọ́ ìjọba tó wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́. Lójú òpó ayélujára Twitter rẹ̀ @theagroman Chukwuma sọ wípé ìdìtẹ̀gbàjọba látọwọ́ àwọn ológun ní orílẹ̀-èdè Nàìjíríà nílò nírú àkókò yìí tó sì ké sí iléeṣẹ́ ológun láti gbàjọba kúrò lọ́wọ́ ìjọba alágbádá kí wọ́n gbọ́n ẹgbẹ́ òṣèlú APC dànù. Chukwuma sọ wípé ìjọba ológun ló lè gba orílẹ̀-èdè là kúrò nínú làásìgbò. Ó gbé sójú òpó ayélujára rẹ̀ pé àwọn ọmọ àlè tó wà l'Aso Rock ti ta orílẹ̀-èdè yìí sí ìwọ̀ oòrùn tí wọn kò sì ka àwọn èèyàn Nàìjíríà kún nínú ìṣèjọba wọn. Ó ní àwọn ológun nìkan ló lè mú àtúnṣe bá orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní káwọn èèyàn gbárùkù ti àwọn ológun. Ẹnìkan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ jẹ́ kó di mímọ̀ pé afurasí náà ti wà lágọ̀ọ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ó sì ti ń ṣèrànwọ́ fún àwọn olùwádìí ìfimúfínlẹ̀. A ó rántí pé láìpẹ́ yìí ní ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ti ní ààrẹ Bọ́lá Tinubu gbọdọ̀ ṣàlàyé fáráàlú ìdí tó fi ṣàdédé yọ àwọn olórí òṣìṣẹ́ kan nípò lẹ́ka iléeṣẹ́ ológun ilé wa. Ẹgbẹ́ náà sọ wípé àwọn ọmọ Nàìjíríà kò yẹ ní ẹni tí à ń fọ̀rọ̀ pamọ́ fún rárá bó ti wù kó mọ́ lásìkò awuyewuye tó ń lọ nípa ìdúróṣinṣin ìṣèjọba rẹ̀. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ẹtì Friday nípasẹ̀ akọ̀wé ìpolongo àpapọ̀ ẹgbẹ́ náà Bọ́lájí Abdullahi, ẹgbẹ́ ADC sọ wípé nígbà tí ààrẹ Tinubu gẹ́gẹ́ bí apàṣẹwàá olórí òṣìṣẹ́ ológun ní agbára àti àṣẹ lábẹ́ òfin láti yàn tàbí yọ àwọn olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun nípò, ẹgbẹ́ náà sọ wípé àtúntò pàjáwìrì ọ̀hún pè fún nínà tán
pàápàá jùlọ gẹ́gẹ́ bó ṣe wáyé lákòókò awuyewuye ìgbésẹ̀ ìdìtẹ̀gbàjọba. Láìpẹ́ yìí náà sì ni ìròyìn jáde síta pé ààrẹ Tinubu ti yọ gbogbo àwọn olórí òṣìṣẹ́ lẹ́ka iléeṣẹ́ ológun ilẹ̀ wa nípò tó sì fi àwọn olórí òṣìṣẹ́ míì rọ́pò lẹ́yìn ọ̀sẹ̀ kan tí ìròyìn nípa ìgbésẹ̀ ìdìtẹ̀gbàjọba gba ìgboro kan àti àṣírí nípa fífi àwọn òṣìṣẹ́ àgbà lẹ́ka iléeṣẹ́ ológun 16 sáhàmọ́ nípasẹ̀ àjọ iléeṣẹ́ ológun ọ̀tẹlẹ̀múyẹ́ Defence Intelligence Agency DIA lórí ìròyìn àtúntò tó dé bá ipò àwọn olórí òṣìṣẹ́ lẹ́ka iléeṣẹ́ ológun, bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ààrẹ ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ara ìgbìyànjú láti mú ètò ààbò ilẹ̀ wa papọ̀ gbópọn sí ni. Inú ẹ̀sìn Islam la bí mi sí o, àmọ́ ìṣẹ̀lẹ̀ kan ló dé sí mi tí mo ṣe bẹ̀rẹ̀ sí ru igbá Ọbàtálá kiri. Ọmọbìnrin Àyìnlá Ọmọwúrà tó kú lọ́jọ́sí ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọ̀kan lára àwọn òrìṣà ilẹ̀ Yorùbá tó gbajúgbajà ní òrìṣà Ọbàtálá, èyí tí àwọn èèyàn kan bọ̀ láyé àtijọ́ títí di òní olónìí. Lọ́pọ̀ ìgbà ni àwọn èèyàn ń kíyèsí ṣe alábàápàdé àwọn èèyàn, pàápàá àwọn obìnrin tí wọ́n ń bọ òrìṣà yìí tí wọ́n sì máa ń gbé ẹrù sórí láti fi yíde káàkiri ìlú. Ńṣe ni wọ́n máa ń di ẹrù náà bíi ìpàtẹ ẹrù. Onírúurú àwọn nǹkan ni wọ́n sì máa ń kó sínú rẹ̀ bíi ère, ìlẹ̀kẹ̀, bèbí oníke àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀ àwọn èèyàn ló sì máa ń wòye láti mọ àṣírí ohun tó wà nínú ẹrù náà àti ìdí rẹ̀ gan tí àwọn obìnrin náà fi ń ru ẹrù ọ̀hún kiri. Kàbírátù Àyìnlá ọmọbìnrin Ọmọwúrà tó jẹ́ ọmọ bíbí gbajúmọ̀ olórin àpàlà Àyìnlá Ọmọwúrà jẹ́ ọ̀kan lára àwọn èèyàn tó máa ń ru ẹrù náà láti fi bọ òrìṣà Ọbàtálá. Kàbírá sọ nínú fọ́nrán fídíò kan tí ó ṣe fún BBC láìpẹ́ yìí pé láti kékeré ni òun ti máa ń bá wọn kópa níbi ayẹyẹ ọdún náà, bí ó tilẹ̀ jẹ́ pé inú ẹ̀sìn Islam ni wọ́n bí òun sí. Ó ní ọmọ ọdún 6 ni òun wà tí àìsàn kan fi kojú òun tí wọn kò sì rí ìwòsàn fún òun àyàfi ìgbà tí wọ́n gbé òun dé ọ̀dọ̀ àwọn oníòrìṣà Ọbàtálá. Ó ṣàlàyé pé nígbà tí òun wà ní ọmọ ọdún 6 ní àìsàn òun kojú òun tí wọn kò sì rí ìwòsàn fún òun àyàfi ìgbà tí wọ́n gbé òun dé ọ̀dọ̀ àwọn oníòrìṣà Ọbàtálá. Ó ní ibẹ̀ ni wọ́n ti sọ fún àwọn òbí òun pé àfi kí òun máa bá wọn ṣe òrìṣà Ọbàtálá kí òun tó lè gbádùn. Láti ọdún náà ni ìyá òun ti gbé òun lọ sí òrìṣà Ọbàtálá tí wọ́n bá ti ń sọdún Ọbàtálá lọ́dọọdún. Nígbà tó ń sọ̀rọ̀ nípa bí ẹrù gbígbé náà ṣe máa ń rí lẹ́yìn tí wọ́n bá rù tán, ó ní àwọn kì í mọ ohunkóhun tí àwọn bá ń sọ àti pé kì í yé àwọn náà. Kì í ṣe pé òrìṣà náà déédéé wu òun láti máa bọ ní òun ṣe darapọ̀ mọ́ Ọbàtálá, àmọ́ òrìṣà náà gan ló pe òun. Arúgbá Ọbàtálá náà sọ pé àwọn máa sọ̀rọ̀ lẹ́yìn tí àwọn bá ti ru igbá náà tán, ṣùgbọ́n nǹkan tí àwọn ń sọ kò lè yé èèyàn àyàfi tí wọ́n bá tú fún èèyàn. Ó ní ọ̀rọ̀ àwọn olórìṣà Ọbàtálá dàbí ẹlẹ́mìí ni, tí ẹlẹ́mìí bá ń jíṣẹ́ fún èèyàn lọ́wọ́ tí ara rẹ̀ bá ti wálẹ̀ tí èèyàn bá ní kí ló sọ, a sọ pé òun kò mọ̀ torí pé ìgbà tí ó wà nínú ẹ̀mí ló ń sọ ọ̀rọ̀ náà. Ó ní wọn ò lè sọ pé nǹkan báyìí làwọn sọ tí wọ́n bá ti gbé ẹrù rù tán, àmọ́ ṣùgbọ́n tí wọn kò bá tí ì gbé ẹrù rù wọ́n sì mọ ohun tí wọ́n ń sọ. Ó ní àwọn aṣogun tó jẹ́ ọkùnrin tí wọ́n máa ń dúró ti àwọn lẹ́gbẹ̀ẹ́ nìkan ló lè gbọ́ ohun tí àwọn ń sọ tí wọ́n ó sì tú fún èèyàn. Kàbírát fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kì í ṣe pé òrìṣà náà déédéé wu òun láti ṣe ni òun fi darapọ̀ mọ́, bí kò ṣe pé òrìṣà náà gan ló pe òun. Ṣé iṣẹ́ tí a sì rán ikọ̀ rèé kì í pa ikọ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Yóò sì dára fún yín.